Ìwé Ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkíní. Àti sí áńgẹ́lì ìjọ ní Sáàdì kọ̀wé nǹkan wọ̀nyí ní ẹni tí ó ní ẹ̀mí méje Ọlọ́run àti ìràwọ̀ méje ní wípé, èmi mọ iṣẹ́ rẹ àti pé ìwọ ní orúkọ pé ìwọ ń bẹ láàyè ṣùgbọ́n ìwọ kú. Ẹsẹ̀ èkejì. Máa ṣọ́ra kí o sì fi ẹsẹ̀ ohun tí ó kù múlẹ̀ kí o ṣetán láti kú, nítorí èmi kò rí iṣẹ́ rẹ ní pípé ní iwájú Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹta. Nítorí náà rántí bí ìwọ ti gbà àti bí ìwọ ti gbọ́, kí o sì pa á mọ́, kí o sì ronúpìwàdà. Ǹjẹ́ bí ìwọ kò bá ṣọ́ra, èmi ó dé sí ọ bí olè, ìwọ kì yóò sì mọ wákàtí tí èmi ó dé sí ọ. Ẹsẹ̀ ìkẹrin. Ìwọ ní orúkọ díẹ̀ ní Sáàdì tí kò fi aṣọ wọn yí èérí, wọn ó sì máa bá mi rìn ní aṣọ funfun, nítorí wọ́n yẹ. Ẹsẹ̀ ìkarùn-ún. Ẹni tí ó bá ṣẹ́gun, òun náà ni a ó fi aṣọ funfun wọ̀. Èmi kì yóò pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè, ṣùgbọ́n èmi ó jẹ́wọ́ orúkọ rẹ̀ níwájú Bàbá mi àti níwájú àwọn áńgẹ́lì rẹ̀. Ẹsẹ̀ ìkẹfà. Ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí Ẹ̀mí sọ fún àwọn ìjọ. Ẹsẹ̀ ìkeje. Àti sí áńgẹ́lì ìjọ ní Filadelfia kọ̀wé nǹkan wọ̀nyí ní ẹni tí ó jẹ́ mímọ́ ní wí, ẹni tí ń ṣe olóòótọ́, ẹni tí ó ní kọ́kọ́rọ́ Dáfídì, ẹni tí ó ṣí tí kò sí ẹni tí yóò tì í, ẹni tí ó sì tì í tí kò sí ẹni tí yóò ṣí. Ẹsẹ̀ ìkẹjọ. Èmi mọ iṣẹ́ rẹ, kíyèsí mo gbé ìlẹ̀kùn tí ó ṣí kalẹ̀ ní iwájú rẹ, tí kò sí ẹni tí ó lè tì í, pé ìwọ ní agbára díẹ̀, ìwọ sì pa ọ̀rọ̀ mi mọ́, ìwọ kò sì ṣẹ́ orúkọ mi. Ẹsẹ̀ ìkẹsàn-án. Kíyèsí èmi ó mú àwọn ti sínágọ́gù Sátánì, àwọn tí wọ́n ń wí pé Júù ni àwọn, tí wọ́n kì í sì ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n ń ṣèké. Kíyèsí èmi ó mú kí wọ́n wá wólẹ̀ níwájú ẹsẹ̀ rẹ, kí wọ́n sì mọ̀ pé èmi ti fẹ́ ọ. Ẹsẹ̀ ìkẹwàá. Nítorí tí ìwọ ti pa ọ̀rọ̀ sùúrù mi mọ́, èmi pẹ̀lú yóò pa ọ́ mọ́ kúrò nínú wákàtí ìdánwò tí ń bọ̀ wá dé bá gbogbo ayé láti dán àwọn tí ń gbé orí ilẹ̀ ayé wò. Ẹsẹ̀ ìkọkànlá. Kíyèsí èmi ń bọ̀ nísinsìnyí, di èyí tí ìwọ ní mú ṣinṣin, kí ẹnikẹ́ni kí ó má ṣe gba adé rẹ. Ẹsẹ̀ ìkejìlá. Ẹni tí ó bá ṣẹ́gun ni èmi ó fi ṣe ọ̀wọ̀n nínú tẹ́ḿpìlì Ọlọ́run mi, òun kì yóò sì jáde kúrò níbẹ̀ mọ́. Èmi ó sì kọ orúkọ Ọlọ́run mi sí i lára, àti orúkọ ìlú Ọlọ́run mi tí ń ṣe Jerúsálẹ́mù tuntun tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run mi wá, àti orúkọ tuntun tí èmi tìkára mi. Ẹsẹ̀ ìkẹtàlá. Ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí Ẹ̀mí sọ fún àwọn ìjọ. Ẹsẹ̀ ìkẹrìnlá. Àti sí áńgẹ́lì ìjọ ní Laodikia kọ̀wé nǹkan wọ̀nyí ní ẹni tí ń jẹ́ àmì wí, ẹlẹ́rìí olódodo, olùpilẹ̀ṣẹ̀ ẹ̀dá Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi mọ iṣẹ́ rẹ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kúkú tutù tàbí kí ìwọ kúkú gbóná. Ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ ọ́ jáde kúrò ní ẹnu mi. Ẹsẹ̀ ìkẹtàdínlógún.
nítorí tí ìwọ wípé èmi ní ọrọ̀ èmi sì ń pọ̀ sí ní ọrọ̀ èmi kò sì ṣe aláìní ohunkóhun tí ìwọ kò sì mọ̀ pé òṣì ni ìwọ àti àrè àti tálákà àti afọ́jú àti ẹni ìhòòhò. ẹsẹ̀ ìkejìdínlógún èmi fún ọ ní ìmọ̀ràn pé kí o ra wúrà lọ́wọ́ mi tí a ti dá nínú iná kí ìwọ kí o lè di ọlọ́rọ̀ àti aṣọ funfun kí ìwọ kí o lè fi wọ ara rẹ àti kí ìtìjú ìhòhò rẹ kí ó má bàa hàn kí o sì fi oògùn kùn ojú rẹ kí ìwọ kí o lè ríran. ẹsẹ̀ ìkọkàndínlógún gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí tí mo sì ń nà nítorí náà ní ìtara kí o sì ronúpìwàdà. ẹsẹ̀ ogún kíyèsí mo dúró ní ẹnu ilẹ̀kùn mo sì ń kànkùn bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tí ó sì ṣí ilẹ̀kùn èmi ó sì wọlé tọ̀ ọ́ wá èmi ó sì máa bá a jẹun àti òun pẹ̀lú mi. ẹsẹ̀ ìkọkànlélógún ẹni tí ó bá ṣẹ́gun ni èmi ó fi fún láti jókòó pẹ̀lú mi lórí ìtẹ́ mi bí èmi pẹ̀lú ti ṣẹ́gun tí mo sì jókòó pẹ̀lú bàbá mi lórí ìtẹ́ rẹ̀. ẹsẹ̀ ìkejìlélógún ẹni tó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Jscam TV nífẹ̀ẹ́ láti wò ó.